mà ṣe o, àwọn mẹ́rin pàdánù ẹ̀mí wọn níbi ìjà tó ṣẹlẹ̀ ní Ìkọlà ní ìlú Èkó. Àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ní àwọn ò fẹ́ rí ẹ̀rọ àríkẹ́ ní ìpínlẹ̀ wọn mọ́. Àwọn agbésùmọ̀mí ṣe ìkọlù sí ìlú Ìlọrin. Dókítà kan àti ọmọ mọ́gàjí ló forí kó. Ádámù yóò fi irun dúdú rẹ̀ ṣiṣẹ́ lọ́gbà ẹ̀wọ̀n, yóò sì tún lọ fi irun funfun rẹ̀ jògbádùn náà rùn. Àwọn ọlọ́pàá. Ẹ̀sùn mọ́ bí ẹ tó wá gbóhun tí Ádámù tó ṣe, ó sì yẹ kí àwọn ọlọ́pàá rán lọ sọ́run. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ àwọn sì tẹ Ádámù lórí ẹ̀sùn pé ó jàbálẹ̀ ọmọdé píníṣín ẹni oṣù mẹ́jọ ní ìbílẹ̀ Tòrò ní Bauchi. Ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ yìí ní ọ̀kan lára olùgbé Làmẹ̀ ní ìjọba ìbílẹ̀ Tòrò mú ẹ̀sùn náà wá sí àgọ́ ọlọ́pàá nípa ìṣẹ̀lẹ̀ náà. Èyí ló mú kí wọ́n lọ fi pápẹ́ òfin gbé àfúrásì ọ̀daràn ọ̀hún nílé rẹ̀. Ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Sanni Ọmọlórí Àlíyù sì ti kọ̀rọ̀ ojú sí ìṣẹ̀lẹ̀ yìí. Ó sì ti ní kí wọ́n gbé ọmọ náà sílé ìwòsàn fún ìtọ́jú tó péye. Ọ̀gá ọlọ́pàá tẹ̀síwájú pé ohun tó máa lọ́kàn jẹ́ ní ìṣẹ̀lẹ̀ eléyìí jù. Àwọn yóò sì rí dájú wípé Ádámù yóò fún irun dúdú rẹ̀ ṣiṣẹ́ lọ́gbà ẹ̀wọ̀n, yóò sì fi irun funfun rẹ̀ jògbádùn ní ọ̀nà ọ̀run. Bí ìgbọ́rọ̀ náà bá lè ṣe mọ́ ní orí, wàhálà ti dé bẹ̀rẹ̀ àríkẹ́ lọ́sùn. Ṣàdédé ni a rí ọkọ̀ èrò àríkẹ́ tí àwọn kan dá ọkọ̀ náà dúró lójú pópó ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n sì ní àwọn ò fẹ́ kófìrí ẹ̀rọ àríkẹ́ mọ́ ní ìpínlẹ̀ wọn. Ohun tó wáyà wá lẹ́nu kò ṣẹ̀yìn bí ẹ̀rọ àríkẹ́ fúnra rẹ̀ ti jáde. Ó sì ń tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà pé ọ̀rọ̀ ìṣèlú lásán ni nǹkan tó ń ṣẹlẹ̀, pé kí wọ́n má ṣe dá òun lẹ́bi. Ìjà kan ló tún ṣẹlẹ̀ láàrin àwọn Yorùbá àti àwọn Haúsá ní ìpínlẹ̀ Èkó ní agbègbè Ìkọlà ní Àlímọ̀ṣọ́. Ohun tó fa ìdíjà náà kò ṣẹ̀yìn bí àríyànjiyàn kan ti bẹ́ sílẹ̀ láàrin ọkùnrin Haúsá àti Yorùbá, èyí tó sì ti di rọ̀ǹtò láàrin àwọn ẹ̀yà méjèèjì. Nígbà tí ẹnu ò fẹ́ káwọn mọ́ ni àwọn aráàlú lọ ké sí àwọn ọlọ́pàá, ṣùgbọ́n kí àwọn ọlọ́pàá tó dé nǹkan ti bàjẹ́ jìnnà. Àwọn Yorùbá wa ti ń dáná sun ibùbá àwọn Haúsá náà, bẹ́ẹ̀ sì ni àwọn Haúsá náà ti pa àwọn mẹ́rin. See police people sef. See police people. Police don come. Yeah, see them for here. Tear gas. Police. See this one now. They throw that. You can see it outside with the camera now. Okay, they don't know the camera, so they have to throw this thing for them. Tear gas. I'm not going to throw it. They blow tear gas for them. Ó tún ti ṣẹlẹ̀ o, àwọn agbésùmọ̀mí tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn padà ní Ìlọrin. Níṣe ni wọ́n jí dókítà àti ọmọ mọ́gàjí gbé lọ. Ìkọlù ń wáyé ní agbègbè ibùdó ọba ní ìjọba ìbílẹ̀ Ìlà Oòrùn ní Ìlọrin lóru mọ́júmọ́ òní tí í ṣe ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tí a wà nínú rẹ̀ yìí. Dókítà tí wọ́n jí gbé náà ni Hafiz Muhammad àti ọmọ mọ́gàjí ìlú ọ̀hún Abdulkarim Yakub. Dókítà ọ̀hún la gbọ́ wípé ó ṣiṣẹ́ nílé ìwòsàn alábọ́dé ní ìlú náà, èyí tí í ṣe ibùdó ọba primary health care, kí wọ́n tó wá jí gbé lọ. Alága kánsù ìjọba ìbílẹ̀ náà Ọ̀nàrẹ́bù Àgbẹ̀lérè sì ti ṣàbẹ̀wò sí agbègbè ọ̀hún. Ó ní kí àwọn aráàlú fọkàn balẹ̀ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò yóò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ láti lè dóòlà ẹ̀mí àwọn méjèèjì padà. Wọ́n pọ̀ tún ìròyìn. Ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Èmi Dọ́pẹ́ Hazzan ń jábọ̀ ròyìn sí ìgbọ̀nyín. Ire o.